ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àáfàá yìí sọ. àwọn ọmọ kèfèrí kékèké yìí táìsẹ̀ dé orí social media yìí, àwọn ọmọ ọ̀ṣẹ́bọ yẹn, ẹ lè bá a mọ bí kèfèrí àwọn eléyìí tó ṣe lágbára tó. àwọn baba ńlá wọn tó jẹ́ kèfèrí ìgbà kan, àwọn òyàyàkuyà tó báyìí, kèfèrí náà jọ ni wọ́n o, ẹgbẹ́ náà jọ ni wọ́n o. ó lóun wá lọ sínú àwọn search engine yẹn, àwọn search engines yẹn, àwọn Google kankan yẹn, lọ síbẹ̀. ẹ máa wo nǹkan báwọn, wọ́n wá lọ wò ó ń bẹ̀ pé ta ló dá ilé ayé. ẹ wo nǹkan báwọn. ṣé ìyún náà bá làkà ìbùtòrí àlọ́ Google táwọn èèyàn ṣe dálẹ̀, ojú mi náà ti dálẹ̀ fa rárá. ìgbà wo náà dálẹ̀? 50 years báwo? kò lè tó 50 years sí. 50 years báwo? kódà kò lè tó 40 years kí ni? kódà mi ìṣó ẹ̀kọ́ tó 30 years tán ṣe ìdá Google lẹ̀. gbogbo àwọn search engines yòókù gan before Google, olórí pé Google wá dé, olórí pé gbogbo àwọn AI nǹkan kan yẹn dé. mi ì rò bí kankan tó ti wọ 40 years wà náà. àwọn ọmọ ìkàn dẹ́mu Quran, wọ́n láwọn ò gbá wọlé. wọ́n kàn dẹ́mu Hadith, wọ́n láwọn ò gbá wọlé. wọ́n kàn dẹ́mu Ànábì wa Muhammad, wọ́n àti ìgbà Ànábì kankan wọlé. wọ́n à gba anybody wọlé ní gbogbo àwọn Ànábì pàápàá. wọ́n à gba ẹ̀sìn kankan wọlé ní gbogbo àwọn ẹ̀sìn tó ti ẹ̀wà gan, àtẹ̀sìn Islam àti gbogbo nǹkan táwọn èèyàn tó ń pè lẹ́sìn. wọ́n à gba kankan wọlé. wọ́n à gba ìkíámọ̀ wọlé. wọ́n à gba anything wọlé. ẹ wá mọ̀ wà wọ́n mọ̀ yìí o, wọ́n à gba Quran wọlé. ó níbi tèmi ń lọ o, but wọ́n gba Google wọlé. Google tó ẹgbẹ́ ẹnìkan ló design ẹ̀fà tó gbé kalẹ̀, ìyẹn kọ́ ni problem. ó lóun wá wò ó sẹ́yìn kó sọ pé Allah kọ́ ló dá ilé ayé, Allah náà ló dá, òun kọ́ ló dẹ̀dá, òun kọ́ ló dá anything. ta ló dá àwọn ọmọ yìí? ó lóun wá lọ wo Google. ó lóun wá béèrè lọ́dọ̀ àwọn Yorùbá pé kí ni Yorùbá tradition, kí ni tradition Yorùbá nípa ìgbàgbọ́ ẹni tó dá ilé ayé. ẹ máa wo oní Google sọ fún mi pé Olódùmarè ló dá. àti problem lọ́dọ̀ àwọn Korean, ó tún dárúkọ àwọn yẹn náà bí amíríkù àbí nǹkan bí mírùkù àti ẹnìkan ló sànàdà àwọn méjì nàdàlẹ ayé báyẹn. ọmọ yóò sí mi ó lóun tún lọ béèrè lọ́dọ̀ Google, lọ́dọ̀ àwọn Japan, àwọn Japanese, ibi ta ló dá ilé ayé àti ti bẹ́ẹ̀. àwọn náà tún mẹ́sàn èèyàn méjì, pé èèyàn méjì ló tún dá lọ́dọ̀ títí wọn náà báyẹn. ó lóun wá lọ sọ́dọ̀ àwọn ọmọ Israeli, àwọn Israelites, pé ta ló dálé ayé lọ́dọ̀ tiwọn náà. àwọn náà tún mẹ́sàn Yahweh àbí nǹkan. fine. ẹ wá wo ọmọ yìí o, kẹ máa wo ìsọnù wọn o. ẹ rí gbogbo àwọn tó dárí ayé báwọn. ọmọ yìí wá sọ yìí pé òun wá lọ bi Google léèrè pé ṣé gbogbo àwọn orúkọ yìí, àwọn orúkọ o, ṣé gbogbo ẹni máa lọ o. òun ní sọ nǹkan rẹ̀, èmi ò tí ì sọ tèmi o. ó ní Google sọ fún mi pé rárá o, they are different names. orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, ẹni ọ̀tọ̀ọ̀tọ̀ náà dẹ̀ ni wọ́n. ṣé ti rí sẹ́bà yẹn? tọ́yì ọmọ yìí wá sọ pé ó túmọ̀ sí pé kì í ṣe Allah ló dá. èwo ni ká mú gbogbo àwọn orúkọ yìí nìsín? kò sí bẹ́ẹ̀ pátápátá òun ló dá. gbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ní nìyẹn, òun náà ló dẹ̀ lẹ́. wọ́n á fẹ́ gbéṣẹ́ mélòó fún jàmá? 3. àkọ́kọ́ nínú gbogbo àwọn tó dárúkọ yìí, mú ibi tí ẹnìkan nínú wọn ti sọ wípé òun ló ń dálé ayé, òun ló ń dọ́mọ èdèèyàn, òun ló ń dá sánmà, òun ló ń dálẹ̀. èmi ni mo dá ilẹ̀, èmi ni mo dọ́mọ èdèèyàn, èmi ni mo dá òjò, èmi ni mo dá oòrùn. ọ̀rọ̀ tó ń gangan sọ fún rẹ̀ mú wá mú fẹ́ rí. ó di ní àbí? ẹlẹ́ẹ̀kejì, ibo ló ti sọ gbéwò ẹ̀ jáde tẹ́ni ẹ ti sọ pé èmi ni mo dá gbogbo ayé, kí ẹni ẹ dẹ̀ máa mẹ́ńṣàn àwọn ẹ̀dá tó dá fún wa, anybody tó bá múnú gbogbo wọn, àbí? ó di mélòó jẹ́ wọn? ó di méjì. iṣẹ́ kẹta tí wọ́n á fẹ́ gbé fún yín, ẹni yẹn tó bá mú yẹn tó sọ, tó gangan sọ fúnra ẹ̀ pé mi ò dá wọn. ẹlẹ́ẹ̀kejì, direct wá síbi tí a ti rí ọ̀rọ̀ yẹn, àbí? ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, kí lẹni yẹn dá, àwọn nǹkan wo ló dá, mẹ́ńṣàn ẹ̀ fún akágbọ́. sánmà wà ń bẹ, ilẹ̀ wà ń bẹ, omi wà ń bẹ, oòrùn wà ń bẹ, òṣùpá wà ń bẹ, ọmọ èdèèyàn wà ń bẹ. mo sọ fún yín pé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni, àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni. kò sí bá a ṣe fẹ́ sọ tó, àwọn Fúlàní ò lè fi Islam lẹ̀. torí ẹ̀ mo ṣe ń sọ fún ẹ̀yin ọmọ kóòtù òjìrì pé ẹ lọ ṣèwádìí ẹ̀sìn Islam dáadáa, òfegè lásán ni. Kúránì tẹ́ rí yẹn ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. ó wá sọ wípé Jibril sọ pé Allah sọ pé. àfáà yìí ó ń pè wá ní kèfèrí. bẹ́ẹ̀ ni kèfèrí Allah ni wá, torí pé Allah ló ní kèfèrí. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè, ó fẹ́ràn gbogbo wa. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn Islam, ó ṣe ni láàánú fún yín, torí pé àṣedànù lásán lẹ̀ ń ṣe. ẹ kàn ń fi àkókò yín ṣòfò lásán ni. àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá àwọn ni ẹ̀sìn Islam, ẹ̀sìn fún àwọn Fúlàní. àwọn Fúlàní kàn fẹ́ lo Islam kán lè jẹ gàba lé wa lórí.
àfáà yìí ní kí n mú wá ibi tí wọ́n kọ sí wípé ọlọ́run lódùmarè ló dá ayé, ibẹ̀lẹ̀ sí máa mọ̀ pé wọ́n ti kó ọpọlọ àwọn ará bíi wọ́n ti kó sínú ìwé. Ìjọ wo ni ìwé dé? Ìjọ wo ni àwa ọmọ kóòtù òjìrè ti ń bẹ? Quran àfáà wọ́n kọ́ ni, ọ̀rọ̀ ẹnu Muhammadu ni. Muhammadu sọ pé, Jubril sọ pé, Allah sọ pé, Allah fún ara ẹ̀ ṣìgìdì lásán ni. Tó bá jẹ́ ọmọ kóòtù òjìrè ní ẹ ò ní béèrè irú béèrè tẹ́ béèrè yẹn. Ó fi wọn gbangba wípé ọmọ Fúlàní òun ni yín. Gbogbo nǹkan tó wà nínú Quran claim lásán ni. Muhammadu sọ pé, Jubril sọ pé, Allah sọ pé òun lòun dáyé, òun lòun dọ́kùnrin, òun lòun dóbìnrin. Irọ́ lásán ni. Lọ́dọ̀ àwa ọmọ kóòtù òjìrè, Ọbàtálá ni ó mọ èèyàn, Ọlọ́run Olódùmarè ló fi ẹ̀mí sí. Ṣẹ́rí pé yàtọ̀tọ̀, àṣà àti ìṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìwọ tó bá jẹ́ ọmọ kóòtù òjìrè, padà lọ sí ilé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam òfegè lásán ni. Èmi náà lè dá ẹ̀sìn lẹ́ẹ̀kí ní Bankuba, òun ló dá ayé, òun ló dá ọ̀run. Kílèmù lásán ni, kò túmọ̀ sí pé Bankuba ló dá ayé. Ṣé ó wá túmọ̀ sí pé Bankuba òun ni Ọlọ́run Olódùmarè? Rárá, ìgbàgbọ́ àwọn ọmọ Lárúbáwá ni pé Allah òun ló dá ayé àti ọ̀run. Lọ́dọ̀ àwọn ọmọ kóòtù òjìrè, Ọlọ́run Olódùmarè la. Ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam òfegè lásán ni, àṣedànù ni. Wọ́n kàn mú wá láti wá fa owó aago wa sẹ́yìn ni. Ẹ padà lọ sílé yín, nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.